Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tí mo wà. This is DG Naija. Don't forget to subscribe, like and share. Ṣàmìlàn ti jáde o lórí gbogbo àwọn tó ń jà lórí Pasuma, Tai Currency àti Obesere. Wọ́n ní kọ́ lọ sówó agbẹjẹmọ́wọ́ o. Wọ́n ní kẹ́ fi àwọn superstar lẹ̀ o. Ẹ má fi orí wọn máa gbára wọn. Tẹ bá rò pé ẹ ń forí wọn gbára wọn, ẹ fi ń make content àbẹ fi ń promote ara wọn. Ẹ kàn fi ń dá ìjálẹ̀ láàrin ara wọn ni o. Wọ́n ní wọ́n ti lórúkọ already. Wọn ò bẹ̀bẹ̀ fún promotion lọ́dọ̀ anybody. Wọ́n ní ara yín lè fi ń promote. Wọ́n ní so and for that, ẹ fi àwọn olórin ilẹ̀ kẹ́ jẹ́ kí wọ́n máa bá eré wọn lọ. Wọ́n ní gbogbo ọjọ́ ń ṣe láṣepọ̀ ni o. Tẹ bá dẹ̀ rí wọn most of the time tó máa wà ní any shows, gbogbo ọjọ́ ń ṣe pọ̀. Wọ́n ní àwọn fans ló ń dárúkè rúdò lẹ́ ẹja àjọgbọ́ lẹ́nu Ṣàmìnà. Ẹ̀yin fans ẹ ṣe máa dá ìjà yín jà, ẹ ṣe máa dájà yín jà, kẹ máa pe olórin kankan sí àárín ibẹ̀. Tílẹ̀ bá máa sọ̀rọ̀ sí àníyàn òun jà fún PFC, òun fẹ́ tako èèyàn kan. Ilé náà sọ pé òun jà fún AFC, òun fẹ́ tako èèyàn kan. Xenophobia, òun fẹ́ tako èèyàn kan. Àti ìwẹ́ àwọn olùfimọ́ kò wọ́pọ̀ ariwo tán pàjù PFC AFC tí kò dẹ̀ ní mínì. Ẹ ṣe fi bàbá jẹ́jẹ́ lẹ̀, kẹ fi àpèsè náà lẹ̀, kẹ bá ara yín fà, ẹ dárúkọ ara yín, Mr. A, Mr. B, ẹ bá ara yín fà náà, because èwo nù yín ló ń assist orúkọ Pasuma, èwo nù yín ló fẹ́ máa assist orúkọ àwọn olórin yòókù. The other way around ni now, orúkọ àwọn tó ti wà established yìí òun ló ń promote ẹ̀yin kọ́ ẹ̀ ń promote olórin. I look so funny tí èèyàn kan bá ní Bawasi ni mo fẹ́ promote, mo fẹ́ kí òkìkí Bawasi tó àbí kó promote ara ẹ̀. Ẹ jẹ́ n break it down báyìí. Tí gbogbo PFC wọ́n bá tó 10 million, wọ́n bá tó 100 million, gbogbo PFC ni mo sọ. Àwọn tí wọ́n kì í ṣe PFC lọ́dẹ̀ kó Bawasi jẹ, wọ́n pọ̀ jù yín lọ. Bí a kò yẹ lómi, PFC registered member ni mo sọ o. Wọ́n ṣe àwọn tó kàn wá sórí TikTok tó kàn máa ní PFC, àwọn PFC dára wọn mọ́ o. Àwa ní PFC yẹn wọ́n tó 10 million registered members. Àwa kan wà tá a ṣe PFC, a kó Bawasi jẹ ju member PFC míì lọ. Àwọn mi ò dẹ̀ tẹ̀ wọ́n ní smartphone tó pé àwọn foot soldiers ni wọ́n sí lórí social media yìí. Wọ́n lọ sí agbo Bawasi, wọ́n ná Bawasi lówó rí, wọ́n yí pọ̀sẹ̀, wọ́n pọ̀ ju àwọn PFC lọ. So tí èèyàn kan tí kò dúró déédéé nínú PFC yẹn tó bá lọ ẹ̀ máa torment trouble under the canopy of PFC àbí under the canopy of Bawasi fúnra ara wọn, ẹ̀gbọ́n tán ra ẹ̀, ẹ̀gbọ́n tán ra ẹ̀. Ògo tí Bawasi ní PFC kọ́ ló fún. Ọlọ́run ló máa ń fi hàn ní ògo. Bawasi too hard working. Bawasi too ní ìyà rere. Bawasi tún ń lọ pẹ̀lú time. Ayé Gen Z láwa yìí. Bawasi ń lọ pẹ̀lú trend yẹn. Then àwọn tó wà nífẹ̀ẹ́ Bawasi, àwọn
lovers of Pasuma wọ́n tún wá ní nǹkan táwọn náà adopt tí báwa sí ò bá ṣe iṣẹ́ dé level tó ṣiṣẹ́ dé kí ni followers fẹ́ ṣe ṣe ẹ fẹ́ gba ilẹ̀ enforce èèyàn kọ́ láìkí Pasuma zero àwa míì gan ti ń gbọ́ Pasuma gan wọn ti bí ọmọ míì gan lórí social media ni bẹ́ẹ̀ náà la ní fáwọn olórin yòókù tí àwọn kan bá jáde fún Obesere sí òun kọ́ ló ń promote Obesere o Obesere ń promote ẹ̀ ó ń fi orúkọ Obesere ó ń fi orin Obesere ó ń promote ara ẹ̀ àwa gan fúnra wa tabala play orin Pasuma sí àwọn Pasuma nífẹ̀ẹ́ yàn àwọn tó dẹ̀ kí n ṣe ti Pasuma gan á nífẹ̀ẹ́ wọn á like ẹ̀ èmi á follow yín ṣé Pasuma ló ń follow ṣé Pasuma ló ń follow then AFC àwọn tí Alhaji Táyélolú Àkàndé Currency àwọn tó ń jáde under AFC wọ́n nífẹ̀ẹ́ Currency but underneath ẹ̀ àwọn náà fẹ́ káyé gbà wọn náà àwọn náà fẹ́ ní followers wọ́n fẹ́ increase the views wọn as simple as that so ẹ máa bára yín jà lórúkọ ara yín PFC ṣe kíní kan AFC ṣe kíní kan èyí mi bá gbogbo AFC já PFC ò ṣe kíní kan kò nídìí ayé ti ń lajú jáde kò nídìí ẹ má gbé logo àwọn fans kìíní sórí kẹ máa fọkànpá ara yín lórí social media kò nídìí ìwọ tó fẹ́ fún AFC láàdváìsì kí n tiẹ̀ AFC náà tó fẹ́ fún PFC láàdváìsì kí ni tiyín ẹ má lo orúkọ olórin ẹ sókè kẹ máa jantok olórin wo ló fẹ́ràn yín olórin wo ló fẹ́ràn yín kò sí náà ká náà lè coordinate gbogbo fans club yìí ni kò bá dùn mélòó nínú yín ló lọ meeting ní fans club tẹ̀sí mélòó nínú yín ló san dues tó yẹ kó san sí club yẹn mélòó nínú yín ló ń wọ òkọ́ṣe èèyàn tẹ́ gbé lógo ẹ̀ sórí mélòó èmi inú yín ọdún ìparí orí TikTok gan tó wá fẹ́ ṣe meeting gan wọ́n lè bounce yín wọ́n lè bounce yín ẹlòmí agbórúkọ ẹ̀ báyìí agbórúkọ lórí ẹ̀ sí yájọ́ ẹ̀ pọ̀ ìwà tó dẹ̀ wó dẹ̀ fine ẹlòmí àgbé picture olórin ẹ̀ sí profile ẹ̀ kìíní ẹ̀ tó bá rí pé olórin kan rí tó bá láti fẹ́ click ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọ́n lè wé jantok image yẹn tó gbé sókè yẹn òun tàbùkù ẹ̀ náà ó ṣe lo picture ara tiẹ̀ tó wá fẹ́ lo picture olórin make sure pé content yẹ kò ní fi ibi kankan tàbùkù olórin tó gbé ojú ẹ̀ sí orí profile yẹn ẹlòmí lè lórúkọ ẹ̀ kó hard orúkọ olórin kan mọ́ but then she will fine but if you use your name to the hard the favorite yẹn mọ́ make sure pé o represent ẹ̀ fine otherwise lo picture bàbá tiẹ̀ náà lórí picture bàbá tiẹ̀ náà kò ní meaning ká ló fi kan wà nsìn ni ẹ̀yin bá ti lè lo orúkọ olórin kan mọ́ orúkọ yín tí content yín ò dẹ̀ ní meaning kọ́ sásán yín ni lo picture tiẹ̀ Misian lórúkọ ẹ̀ Misian ìwọ ló ní ara ẹ̀ ìwọ ló ní data ẹ̀ ìwọ ló ní phone ara ẹ̀ but the moment you use a personality's image tí ìwà ọ̀dẹ̀ rhyme or personality yẹn ìlànà ló ń ṣe.